Esentaye rẹ̀ ẹgbẹ́ ṣe ń lọ jẹ́ látòdì ọkùn tóbi ní àbọ́kùn iná lọ jẹ́ látọ̀ ó sì ti yàn lọ́wọ́ omi àbẹ́ ó ti yàn lẹ́yìn. Akíkà sẹ́gẹ̀. Tọ́ ìyá ọmọ tó wá bímọ náà fọ àrè o. Ẹ jẹ́ mi rò ó kú. Ẹ má jọ já ẹyọ kan ẹ mọ́ o. Èyí tó ti dé ẹ má jọ òkú o. Ogbó ni o. Ẹjú ogbó ẹjú ọtọ o. Aṣíwájú tiẹ̀ ni. Ogbó rẹ̀ ń lọ. Ṣẹ́gun náà lọ wá fi gbà á kò sí nǹkan Ṣẹ́gun ti méjì sí. Àwa gbọ́dọ̀ rárá kọ̀ọ̀kan yóò Ṣẹ́gun náà ni àṣẹ́délẹ̀ ní kò ṣe bá wa sí o. Láfíà. Ìdí àbẹ̀ lẹ́yìn ọmọ yìí. Ní bẹ́ẹ̀. Akíkà sẹ́gẹ̀. Tó bàbá ọmọ náà. Omi ń jò. Nígbà ni wọ́n máa bọ́ mi wà. Ibi táàrù ti lọ́la. Bàbá ọmọ náà tó wá fẹ́ tẹ̀ náà wọnú ilé ẹ má jọ jẹ́ ọkọ ọmọ rẹ̀ ẹ má jọ òṣìṣẹ́ ẹ má jọ òṣìṣẹ́ mu. Àwa náà tó wá bá ẹ má já wa náà òṣìṣẹ́ o. Ẹ má jọ orí wọ́n sọnù débi pẹ́ bá wa wá o. Ọ̀kan ẹrù owó àní ẹrù ya bàbá ọmọ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ já o. Ó ní bẹ́ẹ̀ ni ẹ̀mí kí ló wí yẹ bá ń wò ó ní bẹ́ẹ̀ ni àbọ̀ ọmọ ẹ mọ́ já o. Ọkàn ní oníbẹ̀ ní bọ́. Ọ̀kan bò. Ọkọ̀ ju ilé ọkọ̀ ju ọrùn. Ẹbí ni. Obì yàn ni o. Ọkọ̀ bò ní bàbá ọmọ ọmọ já ẹ̀rí. Àbí ṣé ká tó gbé ní ìjọba yá. Ọ̀yàn ni o. Ọ̀nà ọmọ fà á ní bó ti gbé wọn ní òjá wọn. Wá yọ̀ ká fún ọ. Ẹgbẹ́ àǹfà òkúta ńlá. Ó sàmù já. Ẹyọ kan kú òbí obìnrin mọ̀mọ́. Bẹ̀bà bẹ̀ sáré. Akíkà. Ọmọ já o, ọ̀yàn ni. Ń gbà mọ́ fún lọ́mú. Ọ̀yàn ni o. Sọ ti bẹ́ẹ̀ mú wá ní. Náà ni. So, is the baby born today? Yesterday. The baby born yesterday. So you are doing today Esentaye to see if belongs for Egbe. So is the Egbe child? Yes. What is the name of the baby? Did you give today the name of the Ẹgbẹ́ It's okay after 6 days. Kí ló pé bẹ́ẹ̀? Ẹgbẹ́ ṣeun. Ẹgbẹ́ ṣeun. Ìyálóde. Ìyálóde náà lákọ̀ọ́kọ́ lé. Who is Egbe Sheun, the mother? Ẹgbẹ́ ṣeun ìyálóde. Who is Egbe Sheun? The baby. You gave Ẹlẹ́gbẹ́. Egbe Sheun. Ee. Ìyálóde. Ìyálóde. Ìyálóde ẹgbẹ́ ṣeun. Má jẹ ńlá o, má sì jọ ńlá. What is saying? So, criança nasceu há 2 dias, nasceu ontem, hoje já estão a fazer o Esentaye, já tiraram e ela pertence a Yalodê e chama-se Egbe Sheun. So,